ẹ̀dá kun láàrin yìí máa dá padà sí Yorùbá kó lè kárí torí àsìkò. Allah prison project tí wọ́n ló wà lọ́wọ́ wa tá a níyìí tí mo bá gbọ́ yé ìtumọ̀ náà ni pé ká máa lọ fíṣítì àwọn prisoners wa àwọn ọmọ mùsùlùmí tó ń bẹ́ẹ̀ ní abẹ́ tí ó jẹ́ mùsùlùmí ká máa ṣe wáàsí fún wọn ká máa fún wọn ní íńtánẹ́ẹ̀tì eléyìí kọ́ ni n tó kù fún wa ní Nàìjíríà àti 59 tá à ń ṣe lé ní o n tó kù tó yẹ ká ṣe ni wípé kí ló dé tó ọmọ wa lé wọn. Allah ṣé ká lọ́ máa pàdé wọn lẹ́wọ̀n òun la fẹ́ àbí ká má tẹ̀ jẹ́ wọn débẹ̀ rárá. Jàmá mùsùlùmí ewúrẹ́ bí ma tiẹ̀ àárán lẹ́wọ̀n àgùntàn bí ma tiẹ̀ àárán lẹ́wọ̀n màálùú bí tiẹ̀ àárán lẹ́wọ̀n kí ló dé tó kọ́ ọmọ ti yín nílé wọn. Kò sẹ́ni kan tẹ́ balẹ̀ wọn láyé yóò gba tébù ọlọ́pàá kọjá dandan ni a gbọ́dọ̀ prosecute ẹ̀ kó tó di pé ó lọ. Kí ló dé taari wúrẹ́ lójú títí àwọn ọlọ́pàá àkólé wọn àgùntàn bẹ́ẹ̀ àkólé wọn kí ló tó dọ́kọ́ ọmọ ti yín nílé wọn. Èyí ni wàá jẹ́ pé ká máa rárá wa létí Nàìjíríà ti 59 ẹ̀yin jàmáà wa TMC ojúṣe wo là ń ṣe ṣé ká lọ́ máa pàdé wọn lẹ́wọ̀n òun la fẹ́ ni àbí ká má tiẹ̀ débè mọ́ rárá ẹ bẹ̀rẹ̀ ṣe lórí ẹ̀ láti ṣe lọ. Tábàárí ṣe yẹn tábàárí ṣe kálukú ẹja padà sílé gbogbo àtàjẹ́ imams tá ń bẹ ní kálẹ̀ kí lójúṣe wa ní gbogbo àwọn jàmáà wa members wa nínú mosque ìmáàmù tabarẹ̀ kánú jàmáà rẹ̀ tó lẹ̀ wọ̀n tó jẹ́ kó commit crime ìmáàmù náà lọ fura sí ẹ lọ fura sóun náà iṣẹ́ wo ló ń ṣe lára jàmáà rẹ̀ tí jàmáà rẹ̀ fi tẹ̀lé ẹ̀wọ̀n iṣẹ́ tó lọ ní ká mójútó nìyí ọlọ́ni yá ayọ́ lẹ́dínà àmánà qu anfusakum wa ahlikum nara. yá ayọ́ lẹ́dínà àmánà qu anfusakum wa ahlikum naran waquduha an-nasu wal hijara alayha malaikatun ghiladun shidad la qu anfusakum wa ahlikum àwọn ọmọ wa náà ní ahlu wa naran iná tayina lẹ́wọ̀n alukiyama ní najá àná wa kò sí láyé iná tayina iná lẹ́wọ̀n ẹ má jẹ́ wọn dọ́nà ẹ̀wọ̀n yẹn mọ́ wàkúrò hànà sọ̀rọ̀ ní ìjára wọn lọ sọ fún wọn pé àwọn tọ́wọ́ kó máa kó sẹ́wọ̀n kìí ṣe àwọn àgùntàn kìí ṣe wúrẹ́ àwọn ọmọ tí ò gbọ́dọ̀ náà ni o ànásù àwọn ọmọ tí ò mọ wára wọn. Ànásù ẹni tó jẹ́ kó wà ignorant nípa tí ìṣẹ̀lẹ̀ ní society ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìta bá ń bẹ̀ àkópa ìmọ̀dé bẹ̀ látara pé kò mọ tó yẹ kó ṣe. olófà ànásù wọn ni ìjára àwọn kòkì tí o ti gbọ́dọ̀ sọ́nà lẹ́nu pátápátá yẹn ẹjẹ́ àwọn máa lọ ṣùgbọ́n ọmọ ti wa ẹ má jẹ́ wọn lọ bẹ̀ mọ́ mẹ́sẹ̀gì tá a fẹ́ pàṣẹ bí lọ́sàn yìí yẹn. gbogbo bàbá ẹja padà sínú ilé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọmọ tí ọbí mọ́jọ màrí ó dán lẹ́wọ̀n ntí o bá ṣe tí ó gbé débẹ̀ yáyà kó gba wá gómìnà náà ká máa fi bá lé ọmọ yín kí lójoojúmọ́ kó dùn mọ́ wa kó tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tó ọmọ tí ó bá dọ́mọ ẹlòmíì láàmú a nígbà fún ìtafẹ́ sọ fún wa ni pé ọmọ ẹnì kọ̀ọ̀kan bí tó dé lónìí ẹ má jẹun tó dán lẹ́wọ̀n mọ́ tabari sẹ́lẹ̀ taba jẹ́ nínú sẹ́tọ̀lọ́ ní ká wá jẹ́ láyé òun la jẹ́ yìí o àìrí jẹ́ taba lè bira wálé rẹ̀ láyé ọlọ́run bí wọn lálẹ́ kìyàmà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah.